ọ̀rọ̀ yẹn ti wá di fanfa ó ti di iṣu atayanyan tó ń kálukú wá ń gbàgbé ẹni gbàgbọ́ tí èyí náà ló mú kí àwọn òǹwòye níléeṣẹ́ rédíò àgídìgbò nílẹ̀ Ìbàdàn rédíò Alhaji Oriyomi Hamzat ló jẹ́ kí wọ́n gbé yẹ̀wò kí wọ́n wo bí gómìnà ìpínlẹ̀ Èkìtì náà Ayo Fayose ọ̀rọ̀ tó sọ ojú táwọn èèyàn fi wò ó lórí ọ̀rọ̀ náà kí n má pọ̀ lọ́rọ̀ ẹ jẹ́ ká wò ẹ jẹ́ ká gbọ́ ohun tí àwọn òǹwòye ẹ jẹ́ á gbọ́ ohun tí wọ́n wí ẹ jẹ́ á gbọ́ ohun tí wọ́n sọ lórí ọ̀rọ̀ tí Ayo Fayose lórí ọ̀rọ̀ tó sọ nípa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba sẹ́nitọ́ Rashidi Ladoja ó yá ẹ jẹ́ á wò ó ẹ jẹ́ á jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí tẹ́ ẹ bá wá wò tẹ́ ẹ bá gbọ́ tán kẹ́ ẹ wá jẹ́ ká mọ èrò àti òye títí yín ó yá o ẹ jẹ́ á lọ. wọ́n ti kankan fún mi lára rí pé ta ló jágbóde gbàǹbí tó fi di pé Ayo Fayose tó ń tojú bọ̀rọ̀ Ìbàdàn àti Ọ̀yọ́ state torí ìgbà kan náà ló ń tọpinpin ìgbésẹ̀ tí gọ́fúnà Seyi Makind ń gbé bí wọ́n ṣe ń lọ bá ti kù Fayose ní ọ̀kọ́ gbé jáde gbà bí wọ́n ṣe gbowó Fayose ní òkòkò gbé jáde gbà bí wọ́n rí pé nígbà tí lè wá ṣẹlẹ̀ tí Fayose ní wá mi kan tí ó gbà wọ̀ Ìbàdàn ó ní bíbo lòún lè gbà wọ́ ẹ̀jẹ̀ ń gbà bí ọ̀rọ̀ lọ́balọ́ba wọ̀ ló wá ń sọ wípé torí pé kábíyèsí Olúbàdàn of Ìbàdàn land wọn ò sí ń kalẹ̀ nígbà tí wọ́n fẹ́ fún àwọn ọba yẹn jẹ ipe gọ́fúnà fẹ́ lọ́ọ̀dí èyàn ò má ti yọ Olúbàdàn láti gbadé lórí wọn. now sometimes táwọn bá sọ̀rọ̀ fún mi èmi máa bèrè question kan lọ níbo lórí source information yẹn ibo ló ti gbẹ́rò yìí kó ní pẹ́ ń tàn kalẹ̀ bó ṣe wá sọ́gbàrà láti tèmi rí tí ó sì kó sọ lánàá ó sì ní káyọ̀ wípé kí ló fẹ́ ṣẹlẹ̀ yìí só lè jó òótọ́ sá àbírọ́ ni pàrà tó wá di àárọ̀ tí mo rí pé wọ́n fún lẹ́sìn òjò tutù pé Fayose dákunjọ ọ̀rọ̀ Ìbàdàn tó ń tọ́ tó ń sọ pé gómìnà fẹ́ pèké láti yọ gbadé lórí Olúbàdàn kì í máa sòótọ́ rẹ̀ mọ́ nípa wọ́n fọ́mọ̀dà Ìbàdàn rú o ẹ sì máa wo gbogbo bíi tí sáwọn Fayose ti rògbò lòjù Ìbàdàn ni o bẹ́ẹ̀ ni mo lè sọ lónìí ọkàwé ń bàdàn ó ní Ìbàdàn wọn lọ most business enterprises wọn Ìbàdàn wọn ti ṣe èmi ọ̀wọ́n I expect ríyàn bẹ́ẹ̀ kó máa ju kò sí Ìbàdàn because tá ẹ bá wò dáadáa tó bá lọ wo profile Ayo Fayose dáadáa o àwọn àti late Akérédolú wọn ò lè fi Ìbàdàn ṣeré tí n bá pè wọn lọ́mọ Ìbàdàn torí pé wọn ò lágbo lẹ́ńbì ni èmi ọ̀wọ́n I expect ẹ̀ ń tẹ́ pé Ìbàdàn ti ṣe olóore tẹ́ pé Ìbàdàn náà ò ti rógolo ògbó rẹ ti tàn nígbà tẹ́ ń tẹ́lẹ̀ àwọn Àbádédìbú kiri Àbádédìbú ló advice wọn pé ló mọ ṣèṣèlú rẹ lẹ́kìtì. Point of correction. ọgbọ́n ni o. Observation. It's not point of correction but let me put it this way observation. Okay. kìí ṣe Fayose gan-an ló rógolo ńbàdàn bàbá Fayose. bàbá tó bí wọn. òkú ẹ̀ náà gbé lu Èkìtì kìí ṣe páàyè láti Ìbàdàn bí spotless náà mọ̀ ń gbé bàbá. Ìbàdàn bàbá ẹ̀ ti rógolo Ìbàdàn bàbá ẹ̀ ti ráyè ṣe. Ìbàdàn bàbá Fayose ti ráyè ṣe. bó ṣe rí nu. ẹ wá máa wo so wá tó lẹ́tọ̀ọ́ ẹni sùúrù mọ̀ ń bọ̀ ẹ sọ ti yín. kọ bàbá dọ̀jẹ́ o. ẹni sùúrù. God bless you. èmi ẹ̀ kọ bàbá kì í ṣe kọ bàbá dọ̀jẹ́ o. ẹni kọ bàbá dọ̀jẹ́. ẹ kọ bàbá dọ̀jẹ́. sọ oore sáré pé lóore. bẹ́ẹ̀ni wọ́n wú lọ. bó ṣe ju òkú yẹ. bẹ́ẹ̀ni wọ́n wú lọ. you don't have 100% assurance pé wọ́n ló pa. God bless ibi tí mo sọ wọ́n lè fẹ̀yìntì. sáré fẹ̀yìntì. you don't have 100% assurance. ní assurance pé wọ́n ló pa. ní assurance pé òótọ́ ló sọ. mo ń bọ̀ fẹ̀yìntì. ó wà láàrin òun àtọ́jọ́ ń sọ̀rọ̀. ní ọ̀sọ̀rọ̀ kan tó pa mí lẹ́rìn onítẹ̀yà bá fún ọ ní ọ̀rọ̀ kan wà wá béèrè pé kí ni source tó bá ṣe journalist lọ bí yóò rẹ́rìn kó wájú ẹni because number one love journalism. you must not disclose your source. ọba àmọ́ gbá mi létí ìgbà tí ó rẹ́rìn ni number one lọ ni ṣọ́ọ̀ṣì àti wẹ́jọ́ wà ní kò sí nǹkan tó ṣe. two èèyàn mọ nínú news analysis tàbí news reporting èèyàn mọ preempt
tó bá rí báyìí wọ́n lè rí báyìí kí ní ká ẹ̀dẹ̀ gbé nísìnyí yẹn jáde. ó speculate nìyẹn. yà ìyẹn mọ yes exactly only speculation. No, it's not. We will not take it as speculation. Do you know why we are not another kìíní. a máa condemn Fayose in totality. tó bá jẹ́ pé ọ̀rọ̀ 50 billion tó sọ ń jò ní zero ni kò sí nǹkan kan bẹ́ẹ̀. ṣùgbọ́n ó tú àṣírí láàrin adẹ̀rí nǹkan kan gbọ́mọ yìí fẹ̀yìntì sọ́ọ́jẹ́ sọ́kìnì kan fún Fayose gbàgbọ́ Fayose Fayose of course ọ̀nà sọ pé kì í ṣe 50 billion ṣẹ́gẹ́tì ẹ̀ wọ́n kàn jẹ́ ká mọ̀ ìpè 20 dúró síbi kan 30 wá síbi ni ọwọ́ nìyẹn sórí nǹkan tó ṣẹlẹ̀ ni pé bí kinní yìí ṣe ń lọ you understand Fayose ó ti tàn mọ́lẹ̀ sí nǹkan kan lẹ́ni tí Fayose sọ ó wò ó dẹ̀ tọrọ yẹn ò bá máa lọ lábẹ́nú tí ò bá lọ kò ní sọ jáde now responsibility wa wà sí láti pé kí ìjọba sọ pé no ìgbò tí Fayose sọ àṣẹ ni o ẹ mọ̀ pé wọ́n lè sọ bẹ́ẹ̀ gómìnà àwọn sísè alẹ́ sọ pé Fayose mọ́tọ̀wọ́ bọ bí o ṣùgbọ́n dá mi lójú pé kò sẹ́ni tí ò ní mú ọ̀rọ̀ yẹn lọ pé ẹjẹ́ á máa wò oyè làgbá wọn wá máa wò báyìí wọ́n á fọwọ́ lẹ́rán wọ́n wá máa kíyèsí ọ̀rọ̀ tó sọ àti tí bá ń tẹ̀lé ni wọ́n fi mọ̀ bóyá kíní irú bẹ́ẹ̀ tàbí kò rí bẹ́ẹ̀ bọ́ kẹ́sọ̀ pé total zero no sir kò sẹ́ni tí ó sọ. ṣé wọ́n mọ̀ pé tó wá hun nǹkan bá ká wá wò báyìí ẹ tó bá hun nǹkan báyìí lábẹ́lẹ̀ sáyẹn pé Fayose ti fún lọ́ọ̀kì kó sá wọlé. bẹ́ẹ̀ ni àfẹ́ kó ṣẹlẹ̀ náà ni. iná ló fi jáde ló pépà lónìí. tó bá gbẹ́rù nǹkan bá wà lábẹ́rẹ́ ó ti dá báyìí pé kò lè ṣẹlẹ̀ mọ́. kò lè ṣẹlẹ̀ mọ́. ọ̀fẹ́ kó ṣẹlẹ̀ náà. àwọn ọ̀fẹ́ ṣẹlẹ̀ rárá. ń tán sọ náà nìyẹn. that is it. ṣẹlẹ̀ àmọ́ pé gómìnà Seyi Makinde lè máa hurú ẹ̀ rárá. wọ́n lè máa ronú lọ́bẹ̀ rárá. but gẹ́gẹ́ bí àwọn olóṣèlú ṣe máa ṣe wọ́n lè máa sọ́lá rárá wọn pé nǹkan báyìí ló kù táwọn ṣe báyìí nìkan ẹ mọ̀ pé àwọn olóṣèlú ẹ tí ò ń Seyi Makinde lóṣù mẹ́fà tó bá bọ̀ tá ń bẹ̀ ọwọ́ pé wọ́n mọ̀ pé wọ́n jọ ń ṣòṣèlú ó lè máa pín àṣẹ jẹjẹ ń tọ́nu. ìgbà tí ẹsẹ̀ Lakíntọ́lá tó fẹ́ dìbò 64-65 mo sì rántí pé mo bí ọmọ ọba nílùú mi of blessed memory Alhaji Adégbènlé mo ní nígbà Akíntọ́lá ẹ̀yìn wà kí ni nǹkan tó ṣẹlẹ̀ mo ní mo gbọ́ yí pé kábíyèsí tẹ̀lé Akíntọ́lá wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní kí ló ń nígbà tí bàbá ló takíntọ́lá dọ́gba kan tó ló gbọ́ pàṣẹ lọ́wọ́ bàbá. You understand tani ó wàá fẹ́ fi adé ṣeré so irú ẹ̀ mọ̀ ń wà you understand wọ́n lè ronú pé láwọn ìgbà kan tí nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí mọ̀ ṣẹlẹ̀ kí báyìí fi sọ. káìtì ni àbí sókò ni àbí test wọ́n wọ́n wò èyí ò sọ pé ẹgbẹ́ méjèèjì ẹ̀wò ni wọ́n á sọ pé rọ́ tó tà lè nítorí pé ẹ lè sọ̀rọ̀ fún ẹni tó sọ̀rọ̀ ó nígbà tí ẹni tó sọ̀rọ̀ bá ní èmi ò sọ orú rẹ o á wá carry out investigation láfi mọ̀ pé lóòótọ́ ni ṣùgbọ́n káwọn mọ̀ pé lóòrọ̀ o ẹni tó sọ̀rọ̀ jáde. Ọ̀yọ́ government denied alleged plan to remove Olubadan. that is one. CCI àtakò 2 all Ìbàdàn wọn takò 3 ẹyẹ wàá dá wa dúró náà ẹni tó sọ̀rọ̀ yẹn wà lọ ṣiṣẹ́ lé lórí pé ṣé ó rí bẹ́ẹ̀ tàbí ò rí bẹ́ẹ̀ ó ló bá gbé ọ̀rọ̀ 50 billion jáde ńgbà yẹn so àti lè sọ pé báyìí gọ́ọ̀mẹ̀ntì what do you expect from ọ̀rọ̀ 50 billion ṣe ní. so a ṣiṣẹ́ lé lórí ni. ẹ káàárọ̀. káàárọ̀ sà. mo wà mẹ́tì kan mo gbọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn. ẹ bá tún bẹ́ẹ̀ ta mẹ́tì ọmọ rẹ kù sí. torí báwa àmì iṣẹ́ bàbá mi. torí pé ọmọ Òṣogbo ni wàá máa dá sí ẹ̀rọ. ó ṣe àyíkí súnmọ́ àwọn àṣọrò òbílẹ̀ bàbá wa ni mọ̀lẹ́bí fíjọ rẹ lọ. mo ṣe àyíkí 1862. ṣẹ́rí 4 stages ni ọ̀rọ̀ wà. The first stage la pè ní misinformation. ṣẹ́rí misinformation yẹn ó ní irọ́ tí àwọn èèyàn gbé kiri láì jẹ́ pé wọ́n fẹ́ fi ṣe bí tàbí wọ́n fẹ́ fi ṣe kà tẹ́pọ́n kan gbé kiri bó ṣe rẹ tó gbé jáde gangan disinformation ni torí òun gbé jáde láti dá rúdurùdu lẹ̀ tàbí láti dá wàhálà lẹ̀ tàbí láti dá òfò tàbí ìdààmú lẹ̀ òun gbé jáde tí aráàlú tó ń gbé yòókù yẹn misinformation ni bọ́tẹ́ tó gbé jáde gangan ó ní intention ó ní lérògbà tó fi gbé jáde. The second one ló ní disinformation ṣẹ́rẹ́ tó gbé jáde yẹn gangan disinformation ni látọ̀dọ̀ tiẹ̀ mọ̀ misinformation làwọn tó ń gbé káàkiri tọ́wọ́n ò mọ̀ wọ́n kàn gbé láì mọ̀. mo kì í ṣe fún mi làwọn ń gbé kì í ṣe fún bí. wọ́n gbé fún bí wọ́n gbé fún rí àwọn kàn gbé kiri tiwọn. ṣẹ́rẹ́ àwọn pé kíni kan ní infodemics ṣẹ́rẹ́ infodemics ẹ̀ o ní when information become epidemic like COVID-19 tó ti di àjàkálẹ̀ àrùn now ṣẹ́rẹ́ infodemics ẹ̀ ó ní ọ̀rọ̀ tó ti di àjàkálẹ̀ àrùn tó lè dábì sílẹ̀ lójijì
tó lè dá ìdààmú àti òfò sílẹ̀ torí pé ó máa dàbí bọ́ǹbù ni tó kàn rí iná lójijì tó dẹ̀ ṣe boom ṣẹ́rí ẹlẹ́ẹ̀kẹrin ó ní fake news ṣẹ́rí fake news ọmọ ìyá disinformation ni ṣùgbọ́n òun wà fún ibi ní tiẹ̀ ni ẹ̀gbọ́n mi iṣẹ́ bí ni ẹlẹ́ẹ̀karùn sáà ó ní kàn fly kite ìjọba ní mọ̀ fly kite ìjọba kan sọ pé irú 5,000 notes tẹ̀ gbé jáde yẹn nísìn tẹ́láwọ̀ ò gbé jáde mọ́ wọ́n fly kite táyé bá gbàjẹ́ wọ́n gbé jáde táyé bá kọ́ ọyìn sí wọ́n láwọn ò mọ̀ ń pa ẹ̀ àwọn fly kite yẹn so those are the tẹ́bá wo ìtẹ́ gbé jáde yìí bàbá ẹ wá wò pé category wo ló belong sí it belongs to number one infodemics because láwọn àwọn kan ti ń nara wọn ní di paper lórí ọ̀rọ̀ yìí infodemics ni because ó lè dá epidemic sílẹ̀ epidemic kò ní epidemic of chaos and anarchy ló lè dá sílẹ̀ so èmi fi pé tí ìjọba bá rí pé lóòótọ́ àwọn ò sọ bẹ́ẹ̀ ó yẹ kó sùn Fayose for incitement inciting for civil disobedience civil unrest and cyber bullying everything like kan wọ́n ti ṣáàjì ó mà láì personality gómìnà ṣáàjì wọn fún gómìnà ni ẹ̀yin wọn kọ́ jọ ṣáàjì Fayose fún ó mà láì personality gómìnà he lied against the governor so he should be taken to court. that is ti o bá ṣe pé kò rí bẹ́ẹ̀ ẹ fi close yẹn. tí mo ti lórí bẹ́ẹ̀ so agbọ́dọ̀ take it to court. wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀. wọ́n approve ẹ̀ wọ́n kò rí bẹ́ẹ̀ ti gẹ́sì. báwo ṣe bẹ́ẹ̀ ṣe kìíní kan sometimes wọ́n ní the source of Ishaka understand the times and seasons. wọ́n ní àwọn ọmọ Ishaka wọ́n máa ń mọ ìgbà àti àkókò ìtumọ̀ ní pé wọ́n ní ojú inú tó fi máa ń wo bí nǹkan bá ti ń lọ nínú ọ̀rọ̀ nínú ìṣe nínú ìwà wọ́n máa wò pé bóyá nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ rèé so ìgbà nìkan bá sì rò bẹ́ẹ̀ a máa rí bẹ́ẹ̀ only the sons of Ishaka àwọn tó bá ka bíbélì dáadáa wọ́n máa wo season at the time so tẹ́ bá wo tí Fayose ṣe ó ṣe ṣe ẹ̀wọ̀n ìfọ́nà ìbílẹ̀ ló kò rí bẹ́ẹ̀ fún mi ó ṣe ṣe kó lọ́wọ́ iṣẹ́ ìsọ̀rọ̀sí ìhùwàsí àti àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láti rò pé àbí èrò gbà àwọn wọn ní ṣe mo sọ pé ẹ̀ mọ́ àbí èrò gbà kọ́ ṣé I understand Fayose ìjọba Fayose is so erratic in the use of words erratic gan so I understand and oftentimes reckless ẹ̀rọ̀gbà ti Buhari tó ní Buhari ti kú ẹ̀rọ̀gbà ti kílórí àbí ti Jonathan àbí kílórí ọkùnrin tó ló kú yẹn kẹ́ni he is dead he is no more Buhari náà ni olóńgbò ló ṣe tàbí wọ́n ti bá yọ ọ̀rọ̀ wèrè ńgbà mí ṣe understand tí mo sọ when a madman speaks sometimes there's always an iota of wisdom or iota of sensibility can take out of it ṣe wọ́n sàn ọmọ iṣẹ́ mi kan ló fẹ́ travel tí yóò rẹ̀ ò ní travel ò ní lọ wọ́n ní ọmọ yẹn náà torí fún a little bit ló bá lè travel pẹ̀lú mọ́tò yẹn ìwà tí mọ́tò ṣíkẹ́ ló bá ní ẹ̀ máa lọ ọ̀ rí dídì rẹ̀ at the end of the day pàtó máa ń bá mọ́tò yẹn láti ṣe tó wà prophetical. so ọ̀gbẹ̀rẹ̀ yẹn wọ́n ti sọ̀rọ̀ yẹn ṣé o ní sẹ́ńtì mo sọ ó ní message are you following me. gbogbo ẹ̀ mo ti fẹ́ padà tèmi. wẹ́rẹ́ ní message ṣé o ní sẹ́ńtì mo sọ but I want Fayose to be sued. òun Fayose to be sued. yes the governor of Oyo State has done wonderfully enough wọn à ní fọwọ́ ara bá nǹkan tó ń ṣe jẹ́. kan sue Fayose. kan sue Fayose o wọn à ní fọwọ́ ara wọn bá nǹkan tó ń ṣe jẹ́. bá ti sue Fayose is a conviction. wọ́n láti náwó Ọ̀yọ́ State síbẹ̀ nǹkan. wọ́n máa gbọ́ àwọn àti náwó Ọ̀yọ́ State. wọ́n ti àìlè náwó Ọ̀yọ́ State àní Ministry of Justice. Ministry of Justice. wọ́n gba salary tẹ́lẹ̀. wọ́n gba o it's a special money. ó fẹ́ dá epidemic of chaos sílẹ̀ ni. infodemics. Infodemics ni wọ́n fẹ́ dá epidemics of chaos sílẹ̀ ni we will not allow it. The Olubadan is well known by the people. bẹ́ẹ̀ni. He is a semi-god. The governor is well known by the Oyo State people. He is an achiever. Are you getting what I'm saying? So àárín àwọn méjì tí ìfẹ́ pọ̀ but don't mind don't forget that Ibadan holds the imperial majesty in high esteem. He is a semi-god to them. His word Machida Buddhism only once he spoke that voice I heard that power belongs unto God. So ọ̀rọ̀ Olúbàdàn tó bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan òye gbọ́dọ̀ márùn-ún. Ẹ̀gbọ́n tí mo sọ. So between the two of them they are lovers of the people. Kàn ṣe jẹ́jẹ́.
fẹ́ ṣe jẹ́jẹ́ ẹ wá máa lọ lórí. nílé tí CCI lè sùn Fayose. sísè àkọ́ ló wà kí. aṣọ tí kọjá yẹn ọtí tó bá tó sùn ẹ. ọ̀nà òṣèlú sísè àkọ́ ló wà kí. aṣọ tí accuse but CCI ṣe ìjọba kan ìjọba fẹ́ràn ọmọ sí oníkàmẹ́sàn wọ́n kà ń ṣojú ọmọ ẹ̀ o. ẹ jẹ́ àdàgbére. ẹ jẹ́ àdàgbére. ṣé bí sọ ọmọ alẹ́ sọ pé ṣé ọkọ ọmọ expect pé wọ́n sùn Fayose títí ọ̀tún la. tí wọ́n bá sùn rẹ̀ àwọn nọ́mbà. France is reckless.